lọ́kọ mọ́ o, ọkọ mi ti kú o. Mo bẹ́ẹ̀ ni yẹn ṣe stylist ní Ìkẹjà, so ó wá ní òun ní àwọn customer kan pé wọ́n fẹ́ ṣe irun, pé kí n lọ ṣe home service fún wọn nílé. So mo ní láti tẹ̀lé wọn lọ. Mo wá lọ síbẹ̀, ó ní kí n lọ, mo lọ síbẹ̀. So ìgbà tí máa délé yẹn, mo wọ mọ́tò débẹ̀, ìgbà tí máa délé yẹn, mo wá rí i pé kìnìún ń la ẹnu, àánú kìnìún yẹn ṣàlàgbà wọlé. Bọ̀ nígbà táwa géètì ilé yẹn, tẹ́ bá ti kúrò nínú géètì ìta gbangba, tẹ́ bá máa wọ ilé òun, so ẹnu kìnìún yẹn la máa gbà wọlé. So bí mo yẹ fẹ́ gba inú kìnìún wọlé ni mo gbọ́ gbó. Mo ní ẹjọ́ mi ò bá ajá ṣeré o, ajá ló ń gbóyè, mi ò bá ajá ṣeré, ẹ jẹ́ kí n padà. So woman yẹn yọjú sí mi wá ní pé kí n má padà, pé wọ́n máa stop, pé kí n wọlé. Mo ní ajá ni mò ń gbóhùn ẹ̀ yìí o, mi ò lè wọlé, mi ń bá ajá ṣeré. Ó ṣà ní kí n wọlé, mo bá wọlé. Ìgbà tí máa wọlé, mo ṣàṣerun fún grandma wọn, mo ṣerun fún màdámù yẹn, mo ṣàṣerun fún àwọn ọmọ méjì kan náà. Bó wá yà mí lẹ́nu pé bí mo yẹ wá dirun tán, wọ́n wá ní ó sì kù àwọn èèyàn kan tí màá dirun fún. Wọ́n ní èèyàn kan wo ni ó tún kù tí màá dirun fún. Wọ́n ní ó wà ń bíbà. Ìgbà tí wọ́n máa lọ ṣí ilẹ̀kùn, tó lọ ṣílẹ̀kùn ẹni tó ní màdìmọ́ ti tó ti wá ṣéènì sí ní ọrùn àti ẹsẹ̀, wọ́n ti so owó ẹ̀. Ìjẹ́ kí ló dé? Lọ́ba ní ó bá ṣàbẹ̀rẹ̀, bóyá rí mi báyìí tó ṣílẹ̀kùn, ó bẹ̀rẹ̀ sí ń gbó. Mo ní èèyàn lélẹ́yìí tó ń gbó yìí. Pátáparí ẹ̀ wọ́n á ní wọ́n dá patí lẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní náwó yàfùnyàfùn. Gbogbo àwọn orú nǹkan báyìí kò dáa, because wọn mọ orú èèyàn tí ọmọ yẹn jẹ́, wọn mọ orú nǹkan tó máa dà lọ́la. Wọ́n wá lò ó wá ń gbó bí ajá. Ṣé tó bá ṣe pé bóyá wọ́n lò ó, ṣé ó máa ṣàdédé gbó bí ajá ni? Is it possible kí woman being máa gbó bí ẹranko? Is it possible? It's not possible now. Grandma wanky, that means everybody wọ́n mọ̀ ń pa ẹ̀. Even though in mother self we dey there, everybody wà ń bẹ̀, so tí wọ́n mọ̀ nípa nǹkan tó ń ṣe ọmọ yẹn, which is no good. That means they don't use that girl, which is no good. Lọ́ba ní òun ni màá dirun fún. Mo ní èmi ò dirun fún ajá o, mi lè jẹ́ kí ajá bu èmi jẹ o, mi lè dirun fún ajá, ẹjọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí n máa lọ. Wọ́n èèyàn rẹ̀ rí, ó rẹ̀ ń gbó bí ajá. Bẹ́ẹ̀ ni, ó wá ń gbó bí ajá. Grandma wọn wá láti máa sọ pé ó ń kí mi ni. Mo ní ajá ń kí mi rárá o, èmi ò ṣerun fún ajá o. Lọ́ba ní wọ́n ṣàbẹ̀ mí pé kí n jọ kí n dirun fún. Mi ṣàṣàrè pa irun yẹn pọ̀ sí ọ̀nà 4. Ṣé ń dirun fún ẹ náà ló ń gbó láti náà? Lẹ́yìn ìgbà tí mo wá ń dirun fún yẹn náà, ó ń gbó, but màmá yẹn ń kì lórí kì, grandma yẹn ń kì lórí kì, ó ń wálẹ̀ lára ẹ̀. Màmá yẹn mi ṣàṣàrè pa irun yẹn pọ̀ sọ́nà 4. Bí mo yẹ wá dirun yẹn tó báyìí, ó wá bẹ̀rẹ̀ sí ní gbó gan-an. Ni grandma yẹn wá sọ pé ó ń kí mi ni, pé mo ṣe. Mo ní tó. Mi ṣàṣàrè gbà. Mo wá bèèrè mọ́mì wọn wá ní pé kí n mú, pé èlò lówó mi. Mo wá ní gbogbo owó mi ò ju 10,000 naira lọ. Wá ní pé látàárọ̀ tí mo ti bá gbogbo ilé àwọn ṣerun 10,000 naira pẹ̀. So mọ́mì yẹn wọlé, wọ́n ṣà fún mi ní 20,000 naira, wọ́n tún fún mi ní 5,000 pé kí n fi gbé Uber. So mo ṣàdúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe gan. So bí mo yẹ bọ́ta ní ilé yẹn nìyẹn. Ọmọ ìyá mi lélẹ́yìí, kò lè pa mí, irọ́ ló wà ń bẹ̀ o. Ọkọ mi fẹ́ ìyàwó, ó fẹ́ ìyàwó. Ìgbà tí mo fẹ́ ló fún ara ẹ̀ sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn fún mi. Pàápàá jùlọ mo tún wá tọ ìyàwó tó fẹ́ yẹn, mo tọ̀ lọ lé wọn. Mo tọ̀ lọ sílé wọn nígbà tí mo débẹ̀. Nígbà tó sọ fún mi, ó ní òun fẹ́, mo wá ní nígbà tèmi ṣẹ̀ṣẹ̀ fẹ́ tí mi ì tí ì bímọ fún. Ó ní ta ló ní àwọn ọmọ róbóróbó méjì tó yẹ kó wà ní ọ́ndà ìyá wọn yìí. Ó ní àwọn ọmọ òun. Àwọn ọmọ ẹ̀ ó ní yẹ. Ìyá wọn ńkọ́? Ó ní ìyá wọn wà. Ìyá wọn ti kúrò lọ́dọ̀ òun. Wáyé tó fi gbọmọlẹ̀ lọ́wọ́ ìyá wọn. Àwọn ọmọ yìí sì kéré ju ọmọ tó wọ́n lè gbálẹ̀ lọ́wọ́ ìyá wọn. Ó ní òun ò fẹ́ kí ìyá wọn gbé wọn lọ, òun ò fẹ́ kó ṣe kinní kan. Mo ní àwọn ọmọ yìí kéré. Mo ṣáà máa ń wẹ̀ fáwọn ọmọ yẹn. Máa fọyín fún wọn, máa mú wọn lọ school títí dìgbà tèmi náà fi lóyún fún. Bó ó wá yà mí lẹ́nu ní àárín kan.
ìgbà tí a wá lọ ilé ọdún mo wá tọ ìyá àwọn ọmọ yẹn làwọn ọmọ yẹn mo béèrè lọ́wọ́ èyí tó ti gbọ́n dáadáa mo ní ṣé ibo ni mọ́mì yín ń gbé níjẹ̀bú òde yìí ọmọ yẹn ṣàmú mi lọ sí ọ̀dọ̀ yẹ wá kálá ìyẹ́ ọ̀rọ̀ ó wá ṣe fún mi pé ọkọ mi jẹ́ èèyàn kan tẹ́ pé ó náhùn o òun fẹ́ náwó fún obìnrin o ó ní tó bá dẹ̀ ti lè travel lọ báyìí ó ní ó máa travel lọ kò ní pojú wẹ̀yìn pé òun fi ọmọ sílẹ̀ àbí nǹkan kan at the end of the day ó ní torí ẹ̀ ó ní babaláwo tó máa ń ṣiṣẹ́ fún wọn tó bá fẹ́ lọ ra mọ́tò torí mọ́tò ló ń tà tẹ́lẹ̀ ó ní babaláwo tó ń ṣiṣẹ́ fún wọn tó bá fẹ́ lọ ra mọ́tò ó ní babaláwo yẹn lòun máa lọ ń fẹjọ́ sùn tóun máa gbálàyé tóun máa ṣe fún tóun máa ṣe everything at the end of the day níṣe ni ìyá yẹn gbà tó jẹ́ pé tó bá dọ́dọ̀ babaláwo máa fún lówó agbádìyẹ fún agbẹ́ran fún ó dé wá wò pé ìtọ́jú kan mà kí n ju báyìí lọ bó ṣe mọ́ babaláwo nìyẹn o ó rè mọ́ babaláwo nígbà tó ń róúnjẹ òòjọ́ jẹ tó ń róúnjẹ jẹ lóríṣiríṣi ó yẹ mọ́ babaláwo ni babaláwo dẹ̀ kì mọ́lẹ̀ ó fún lóyún bọ́ kí ni mo wá fẹ́ fàyọ nínú àwọn ọ̀rọ̀ yìí ni wípé babaláwo kọ́lé fún ó tún kọ́ níṣẹ́ bó ṣe máa ń gbẹ̀bí aláboyún so ó bímọ 4 fún babaláwo nígbà tó bí 3 fún ọkọ mi. lára àwọn ọmọ tó bí fún ọkọ yẹn ni àwọn méjì tẹ̀yìn báyẹn. bẹ́ẹ̀ ni. ó fi ilẹ̀ sí lẹ́yìn àwọn méjì ìtọ́ ìkiri yẹn ló wà lọ lóyún fún babaláwo. ló lóyún fún babaláwo. babaláwo wá mú sọ́dọ̀ só bẹ̀rẹ̀ sí ní fẹ́ babaláwo. by the time tí òun máa fi padà dé láti ibi tó ti lọ ra mọ́tò tó travel lọ ó rí i pé ìyàwó ẹ̀ ti lóyún fún babaláwo so bọ́yẹ jọ fìrà wọ́n lẹ̀ nìyẹn. at the end of the day babaláwo ò ríro mọ́ òun náà tó gbàyàwó lọ́wọ́ ẹ̀ náà kò ríro mọ́ ó ti wò pé wọ́n ti gbẹ́rù fúyẹ́ lọ́rùn òun. so at the end of the day ṣá bí babaláwo ṣe di ẹni tí ó wá kọ́ níṣẹ́ gbẹ̀bí so woman yẹn ṣàwà ó wà fine ó wà okay pẹ̀lú babaláwo so nǹkan tí mo rí síbẹ̀ nìyẹn pàápàá jùlọ ìgbà tó wá pẹ́ tó ṣàyà tó ti bímọ fún babaláwo ti wá padà kú àmọ́ ìyà ò jẹ woman yẹn nítorí ó ti fún ní gbogbo nǹkan tó fẹ́ àti nǹkan tó máa jẹ so ó kọ́ odidi ilé upstairs ó yìí wà níjẹ̀bọ́dé báyìí ló kọ́ fún so ó dẹ̀ kọ́ níṣẹ́ gbẹ̀bígbẹ̀bí so ebi ò pa woman yẹn títí dìgbà tí babaláwo yẹn fi kú dẹ́ni ọkọ tèmi náà tó dẹ̀ fi sílẹ̀ dẹ̀rẹ́ ó fẹ́ èmi ó ṣe oríṣiríṣi at the end of the day náà òun náà tún padà kú náà ní so. wọ́n á forí jọ sẹ́yìn tó wá dùn mí bẹ́ẹ̀ tí wọ́n wá bá yín rò bẹ́ẹ̀ ni pé so ó túmọ̀ sí pé gbogbo ṣọ́ọ̀bù yín àti bí ó ṣe ń bùn tẹ́lẹ̀ gbogbo ẹ̀ sábà bí àárẹ̀ ọkọ yín. pátápátá gbogbo ẹ̀ pátápátá ni mo ta àwọn nǹkan tó wà nù ẹ̀ kódà ilẹ̀kùn ṣọ́ọ̀bù nìkan ni mi ò yọ ta mo ta everything pátápátá pé káàrẹ̀ ilé ìyá but gbogbo ìgbìyànjú mi náà ó tún padà kú náà ni so òun ni kò jẹ́ kó sí anything lọ́wọ́ mi mọ́ tèmi àtàwọn ọmọ yẹn jọ manage kódà gan-an àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi pé báwo la ṣe ń manage ara wa nǹkan kan so nǹkan tí mo rí síbẹ̀ nìyẹn kò sí nǹkan tó dàbí iṣẹ́ ọwọ́ èèyàn because gbogbo àwọn iṣẹ́ oníṣẹ́ tí mò ń bá wọn ṣe lọ ṣiṣẹ́ oṣù gbogbo ẹ̀ náà kó padà jọra wọn náà ni kò sí nǹkan tó dàbí iṣẹ́ ọwọ́ èèyàn. ẹ pé ọlọ́run bá ṣe rí sábẹ́ ọlọ́run náà láàánú sí yín sìn ẹ̀ kàn tún bẹ̀rẹ̀ iṣẹ́ hairdressing yín padà ni ìyẹn ló ní wà lọ. tí n bá rí owó tí mo gba ṣọ́ọ̀bù tí mo rí ọjà rà sínú ẹ̀ màá bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ hairdresser mi lọ torí kò sí nǹkan tó fi ń ṣe mí mo láìkì kí n máa ṣe irun mo lè láì kí n máa ṣe irun fún yàn káwọn ẹni yẹn máa wò pé ẹni yìí dẹ̀ fáìn pẹ̀lú irun orí ẹ̀ ta ló bá yín dì so mo láìkì iṣẹ́ hairdresser kan. láti tó bí ọdún mélòó tètè wà kọ́ṣẹ́ hairdresser yẹn tètè wà lẹ́nu. ìyá bàbá mi ló kọ́ mi ní iṣẹ́ hairdresser o. hairdresser lọ́kọ́ yìí láti irun dídì. irun dídì jàre ìyá bàbá mi kọ́ mi ní irun dídì láti bẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní di irun so nínú gbogbo èmi àtàwọn àbúrò mi àtàwọn ẹ̀gbọ́n mi nìkan ni ìyá bàbá mi máa ń nà jù tó máa ní yá kọjá síbi wá wo nǹkan tí mò ń ṣe
so wọ́n máa ń nà mí gan pé iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn. So ìyá bàbá mi máa ń dirun, wọ́n á ṣe irun lẹ́ṣọ̀ọ́, ṣe gbogbo ẹ̀, wọ́n á dì ní design oríṣiríṣi. So owó ìyá bàbá mi ni mo ti rí. So láti ibẹ̀ lọ lèmi náà ti bẹ̀rẹ̀ sí ń dirun. So ńgbà tí mo ti wá mọ irun yẹn dì lóríṣiríṣi, Ghana weave everything, ni mo wá wò pé kò ní dáa kí n kàn lọ sí ṣọ́ọ̀bù torí àwọn tó máa ń gbé dryer èèyàn tó máa ní kéèyàn wá join ẹgbẹ́. So mo ní láti lọ kọ́ iṣẹ́ hairdresser yẹn gbogbo. Mo wá lọ kọ́ fún bí 6 months. So mo ṣe freedom, mo wá dẹ̀ di ẹni tó gba ṣọ́ọ̀bù tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe hairdresser. ṣé ẹ ti gbogbo iṣẹ́ tẹ kọ́ yìí hairdresser tẹ kọ́ yìí ẹ ti wà lẹ́kọ̀ọ́ tó kọ̀ nàbí tẹ tó ní ọkọ̀. Kí tó délé ọkọ mi mo ti kọ́ gbogbo everything. Kí tó délé ọkọ mi mo ti kọ́ everything. Kódà gan gbogbo dryer tí mo kọ́kọ́ gbàrà gbàmù láyé mi, dádì mi ló rà fún mi torí wọ́n rí pé mo jẹ́ ọmọ tẹ́ pé mo wà hard work, mo dẹ̀ máa ń ṣiṣẹ́ gan. So dádì mi ló kọ́kọ́ ra irinṣẹ́ fún mi, ṣe everything tí mo fi wà okay nígbà yẹn.